bó ṣe ń lọ ẹ̀ ò ní lé lọ́dọ̀ mi mọ́. Despite báwọn náà jẹ̀bi ó tún wá ṣe gbogbo nǹkan tó ṣe fún mi. ìyàwó mi fẹ́ gba ìpè ó ń rìn miles away a máa gbin a máa ṣe bí ẹ tó gún lábẹ́ assumption nìyẹn. Yaga! Oh my God! Bàbá ọmọ tèmi wá sí mi báyìí. Wọ́n gbọ́ mi without my consent and they release ọmọ mi fún. Mo ṣe ọmọ tó nǹkan tó ń ṣe yìí ó yẹ kí àwọn ìjọba kan lù ẹ́. obìnrin yìí ṣe ní tó ní wa mọ́rúwá iṣẹ́ ọ̀run ní mọ́rúwá. Happy birthday to you. I'm on a day like this. Ọ̀sán ìyàwó ẹ̀ ní this kind of letter. Ilé ọkọ ọmọ ẹni lọmọ ẹni ń gbé. Nǹkan tó pọ̀lọpọ̀ obìnrin ti máa ń ṣe àwọn nìyẹn. Wọ́n fi ẹ̀sùn ọkàn yín pé ẹ jẹ́ àwọn kan pamọ́. Ọkọ̀ tí láwọn èèyàn wá o. Máa lọ má wọlé o. Nígbà tó ti dárú bọ̀ fúnfún yìí mo ti mọ̀ pé ó ṣe ọmọ gidi mọ́. mọ́mí ẹ̀yin kọ́ lẹ fẹ́ èmi ni mo fẹ́. Ṣé lè bí wípé ní picture obìnrin tó sẹ́ǹdì sí pẹ̀lú mi mo rí lọ́wọ́ ẹ̀.
mo tún gbèdé. Mo gbé Jésù mi dé. Mo gbé Jésù mi dé. Alágbára ni mo tún gbèdé. Mo gbé Jésù mi dé. Mo gbé Jésù mi dé. Mo gbé Jésù mi dé. Alágbára ni mo tún gbèdé. Mo gbé Jésù mi dé. Alágbára ni àtúngbèdé. Ìgbàlà ọ̀fẹ́ làmúwá. Làmú. Jésù fẹ́ bẹ̀rẹ̀ ṣe. Ìgbàlà ọ̀fẹ́ làmúwá o. Ẹ wá wò. Ìgbàlà ọ̀fẹ́ làmúwá. Jésù fẹ́ bẹ̀rẹ̀ ṣe. Fẹ́ bẹ̀rẹ̀ ṣe. Ìgbàlà ọ̀fẹ́ làmúwá o. Ẹ wá gba ìgbàlà ọ̀fẹ́. Ìgbàlà ọ̀fẹ́ làmúwá. Jésù fẹ́ bẹ̀rẹ̀ ṣe. Ìgbàlà ọ̀fẹ́ làmúwá o. Ẹ wá gba ìgbàlà ọ̀fẹ́ o. Ìgbàlà ọ̀fẹ́ làmúwá. Làmúwá o. Jésù fẹ́ bẹ̀rẹ̀ ṣe. Fẹ́ bẹ̀rẹ̀ ṣe. Ìgbàlà ọ̀fẹ́ làmúwá o. Ẹ wá gba ìgbàlà ọ̀fẹ́ o. Ṣeun ikú sí Olúwa. Olúwa tó bá ṣàgbára àárín dọ̀tun. Àmín. Bàbá náà ṣàgbára àárín dọ̀tun. Àmín. A gbé Jésù mi dé o. Mo gbé Jésù mi dé. Bí mo ṣe mí ṣe nígbà gbogbo. Ìmọ̀ yín mélòó lómìíràn kí mo mí kéèkì. Àfi Jésù hùn. Ìyìn ará mi. Àwẹ̀ o. Mo mí wí kò ní bẹ́ẹ̀. Mo mí ké sí yín. Ìjọba ọ̀run ti kù dẹ̀dẹ̀ o. Ìwọ kan kó sílé ìjọba kí omi kówó jẹ. Ìjọba ọ̀run kù dẹ̀dẹ̀. Yí padà. Ìyọkọ́ mú ìyàwó oníyàwó tí ọkọ mi bá lò pọ̀. Ìwọ kí omi gbógun ti ọmọ orogún rẹ. Kó o yírawọ́ ọmọ orogún rẹ padà. Àsìkò rẹ̀ kún ọ kó o yí padà kókó tó. Yí padà. Yí padà o. Ìwọ kí omi kówó ìjọba jẹ. Ìwọ kí omi gbà yàwó oníyàwó. Ìwọ kí omi yálé olóògùn. Kò ṣe gbàgbọ́ kò ṣe mọ̀lé kò ṣe babaláwo. Yí padà o. Ṣé mi gbà mí bẹ́ẹ̀? Ẹ sọ rẹ̀ bíi Jésù Kristi ọba ògo. Ìjọba ọ̀run ti kù dẹ̀dẹ̀ bẹ́ẹ̀ ó kù sí dẹ̀dẹ̀. Aláyé yí padà. Onídàájọ́ ayé ń bọ̀ tí ó béèrè lọ́wọ́ rẹ̀. Olùṣèlú ìgbésí ayé rẹ̀. Aláyé yí padà. Onídàájọ́ ayé ń bọ̀ tí ó béèrè lọ́wọ́ rẹ̀. Báwo ló ṣe lò ó ìgbésí ayé rẹ̀? Ayé ń bọ̀ tí ó béèrè lọ́wọ́ rẹ̀. Báwo ló ṣe lò ó ìgbésí ayé rẹ̀? Onídàájọ́ ayé bọ̀ tí yóò béèrè lọ́wọ́ rẹ̀. Báwo ló ṣe lò ó ìgbésí ayé rẹ̀? Aráyé yìí padà. Onídàájọ́ ayé bọ̀ tí yóò béèrè lọ́wọ́ rẹ̀. Báwo ló ṣe lò ó ìgbésí ayé rẹ̀? Yèyé mi. Alàgbà. Ilé ọ̀ yèmí. Alàgbà. Yèyé mi o. Ẹ̀yin mo rí wáyé. Ṣálà ni. Ń ra ayọ̀ máa mú àkòyìn yèyé mi. Èsì àná mo mú àkòyìn. Ẹran tí àbúrò mi tó wà ní Amẹ́ríkà lọ. Bẹ́ẹ̀ni. Tẹ́lẹ̀ kí n má dúrà kó pé kó ṣe báyìí o. Bẹ́ẹ̀ni. Bó ṣe báyìí ni àdúrà ẹ gbà. Ó ti rí iṣẹ́ o. Kódà ó wí pé ó ní pé ní tí ó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ òun máa ràn mí sí yèyé lúwa o. Ẹ ṣé ọba ń dúpẹ́ fọlọ́run àdúrà wa ti gbà o. Olúwa ṣeun. Ṣe yèyé mi o. Ṣé orí Ọlọ́run kí a mí sìn yín? Bẹ́ẹ̀ni. Ọlọ́run òdodo ni. Bẹ́ẹ̀ni o. Ọlọ́run àlàáfíà ni. Bẹ́ẹ̀ni. Tí ènìyàn bá ti lè tẹ̀lé tó tẹ̀lé ọ̀ràn rẹ̀ ẹni sí problem. Ẹni sí o. Àmọ́ kọ́nìyàn bá mi ṣe àmúlùmọ́lá ẹ̀sìn
kí o gbà tó gbọ̀n pé àgbélébù rẹ̀ rèé o ti gbé ṣe lọ́lọ́run á máa wò ó torí ọlọ́run owó ni ọlọ́run kí a mí sí. a sì rẹ́kẹ́. ọlọ́run owó ni kó bá má ṣe tẹ̀lé ẹni ṣe tẹ̀lé. ẹni ṣe o. àmọ́ tó bá ṣe tẹ̀lé. ó di dandan kó ṣe tọ́jú rẹ̀. ó di dandan kó ṣe. alàgbà o. yeye mi o. mo mọ̀ fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ yín. mo ń jẹ́ o. ṣé o sì mí bọ̀ ògùn rẹ. ògùn kẹ mi mà bọ̀ ògùn mọ́. mi mà ti da ògùn nù ọlọ́run ni mo tẹ̀lé o mi dẹ̀tẹ̀ lógun kankan mọ́ o mi fi adìyẹ bò ògùn mọ́. yẹn ti da àfisẹ́yìn tẹ́gùn fi sọ ògùn ti bà tẹ̀mí jẹ́ o ti wọnú ayé mi ọlọ́run ló fi sọ. ọlọ́run ni mò ń tẹ̀lé báyìí kẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run o ti gbàkóso ayé mi. ogun tó ṣẹ́nu ayé rẹ̀ tún ní gbé mọ́. àmín. ogun lé ìyá ogun lé bàbá jẹ́ ká gbàdúrà. ní orúkọ Jésù. àmín. ní agbára ẹ̀jẹ̀ Jésù. àmín Jésù. ọlọ́run olódùmarè. ó ṣé bàbá. ọba tó jókòó sí orí òfurufú. bẹ́ẹ̀ni. ọba tí ayé ọgbà tó fi ọ̀run ṣe ìtẹ̀lẹ̀. bẹ́ẹ̀ni ọlọ́run. ọba tí ilé ayé jẹ́ ọ̀run ọgbà mọ́ tó fi ilé ayé ṣe ìtẹ̀lẹ̀. ọlọ́run tó mi jẹ́ ọlọ́run mi. kábíyèsí rẹ o. ọlọ́run bàbá mi orí òkè. kábíyèsí rẹ. ọlọ́run tó ní kí a máa wí òun gbọ́. bẹ́ẹ̀ni ọkọ. mo gbọ́ nǹkan tẹ́ ń sọ. ọ̀rọ̀ ọ̀rẹ́ náà ló bá wà ní. kí ló ṣe o. bùrọ̀ pọ̀ sẹ́ máa lọ síbẹ̀ mo mọ̀ yín dáadáa. tètè lọ síbẹ̀ mo fẹ́ fẹ́ ní ṣùgbọ́n kan mo serious mo kọjá aṣọ mo serious ma. bọ̀dá pọ̀ sí i mo mọ̀ yín dáadáa o eléyìí ò ṣe sáré wá gbà. èmi náà fi ṣe sáré lọ là ń fi mo fi dé ṣùgbọ́n mo fi orí gbà bá mi lọ. kò dá ṣe kí fẹ́ ṣọ́ọ̀kan fún mi. kí ló ń jẹ bẹ́ẹ̀ ó ti dánwò àtijọ́ jàre mo kò bá mi ṣàánú ẹ̀ ní ẹ̀. bọ̀dá pọ̀ sí i bọ̀dá pọ̀ sí i. Bueno, aquí. ọmọ olóhùn ni irú iṣẹ́ wo ló ń ṣe àti wípé irú ẹ̀sìn wo ló ń sìn. mo fẹ́ràn béèrè tó béèrè lọ́rùn máa dé ìfarabalẹ̀ dẹ́ lóhùn dáadáa. Ọlámipọ̀sí Balógun ni orúkọ mi. I'm a graduate from University of America tó wà ní Benin Republic. And from there, I proceeded for my masters at the University of Ibadan. Ọmọ Ìlókò Ìjẹ̀ṣà ni mí. Bàbá àti ìyá mi ṣì wà. And like you rightly asked, I'm a Christian. Pastor ni bàbá mi. Màmá mi náà deaconess. Èmi tó dẹ̀ ń wè, usher ni mí nínú ìjọ tí mo lọ. Christ Apostolic Church ní ìjọ wa, and we are deeply rooted in Christ. Wow. I am pleased with you. Mo láì bó ṣe tó ní ẹsẹẹsẹ yẹn. Jẹ́ ká máa bá lọ, ká òwe máa jẹ. Ẹ̀rù ń bà mí. Tí n bá mú pọ̀ sí dọ́dọ̀ màámi, kí màámi má tún sọ wípé àwọn ò fẹ́. Má jẹ́ kẹ́rù bà ẹ́. Jùsí yé, ṣe bí ẹni tó ń sọ̀rọ̀ èyí, ìwọ ṣàláìkẹ́. Ẹni tó dẹ̀ fẹ́ ni, ń lọ síbẹ̀. Ó dẹ̀ dá mi lójú pé sísítà mi náà máa gbà. Kò lè tó yẹn. Jẹ́ bí ẹni béèrè kan. Ṣé bí ìwọ ti béèrè questions lọ́wọ́ ọmọkùnrin? Gbogbo nǹkan tó dẹ̀ wà lára rẹ̀ ló fẹ́. Bẹ́ẹ̀ni. Àbí o sì béèrè background ẹ̀, family background wọn nínú. Ìwà ẹ̀, ìṣesí ẹ̀, ó láìkẹ́. Nígbà tí wọ́n ti fẹ́ràn gbogbo nǹkan tó níyẹn, ó dá mi lójú pé ẹ̀gbọ́n mi náà máa fẹ́ràn ẹ̀. Nǹkan kan wọ́n lẹ́jọ́ like.
ṣe understand so ìwọ mú lọ síbẹ̀ mo dẹ̀ mọ̀ pọ́ máa gbà sí ẹlẹ́nu má yẹ kẹ́rù bẹ̀ ṣùgbọ́n ó ga o ó ṣáà ti sọ ẹ̀gbọ́n mi di egungun kàlàbà báyìí ni tó bá ń bọ̀ oró ti dé ni ẹ̀gbọ́n mi ò bá tó yẹn ẹ́ má wọ̀ọ́rẹ́ ìrọ̀rùn gbogbo ẹ̀ máa bá dé tọpẹ́ afún ẹ lómi olóòmù abèrè oúnjẹ olóòjẹ kí ló wá dé. àwé èké orúkọ rẹ náà tèkó bá àbí yóò mí kó àbí tó ń porúkọ rẹ. bẹ́ẹ̀ni ma. ọmọ gidi lé ore o mẹ́ẹ̀wá rẹ̀ nínú ilé mi o. wo bí o ṣe lọ bẹ́ẹ̀ wo kété ẹlùkọ́ dì sí mi wo bó ṣe di irú bí ọ̀nẹ́dẹ́ látòkò ẹ mọ́ látòkò ẹ gàn ṣáà òkò ni o gbẹ́nu rẹ mbà wọn pé wèrè báyìí ni mẹ máa gbọ́ sílé mi o kó báyìí kébí wọ́n ṣe lọ bẹ́ẹ̀ náà ní kété ìyànlá yòókù ṣe lọ bí yàyè ni ṣé bó ṣe abáre ni. ẹ wò sẹ́rí gbogbo nǹkan tó wà ń bíbá ẹni màá páàkì kúrò. níjà wo ni wàá mo ti páàkì ẹni tó wà ń bíbá ẹ̀kọ́. ẹ kúlé mà. ẹ káàbọ̀. yes ma. ẹ kúlé mà. ṣé o sí kí la rí bọ́ ṣé sí kó ṣàwé kómìnà balẹ̀ bí ọ̀ní fẹ́ dóògùn lẹ̀ kí ni mo ṣe. àwẹ̀ o mẹ́ni táìmù wrong táìmù gbáà ni o mú wa òwe bó rí pé mo mi bá nìkan ọ̀nìyàn fa sùúrùtù lọ níbẹ̀ ó rí ni à. mami èmi sọ̀rọ̀ ẹni tẹ́ ní kí n mú wálé ọkọ àfẹ́sọ́nà mi. kó mi ṣe wọ ọmọ bẹ́ẹ̀ ọmọ níjọ ni o ọmọ mi jọ mi kó mi ṣe ọ bí yéé kéré ó gẹ̀rí iná nínú rẹ̀ mọ̀ mi wò bẹ́ẹ̀ ni iná wà lórí rẹ̀ orin ni orin dúdú ṣíọ̀ṣíọ̀ orin kí yéé bẹ́ẹ̀ babaláwo ni ṣé oníṣègùn ni kí iṣẹ́ rẹ̀ kí yéé kàrí kọ́kọ́rọ́ mọ́tò rẹ̀. màámi ẹ dẹ̀ ṣe ní sùúrù náà ẹ jẹ́ ká wọlé ká lọ sọ gbogbo ilé. mama bá mi dán o má mọ̀ sí ìgbọ̀ ọ̀nà lémi o kó bá mú gòkè ní ẹ máa sọ bẹ́ẹ̀ ni àárẹ̀ bọ́ọ̀lù ẹ̀yìn rẹ̀ àkẹ́sẹ̀ sọnù bẹ́ẹ̀ ni jésù mi ló sọ bẹ́ẹ̀ ni mo wí má mú bẹ́ẹ̀ ọ̀gá mi mẹ́fẹ̀ẹ́ rí ọdún lémi àwọn ẹ̀gbọ́n mi rè mínú jèrè ẹ̀hún ọkùnrin olójú dúdú kí mo bá padà sí àgbèrè kí bá kékeré màá lé ọjà lé lónìí náà nù. ẹran ara kò ní èrè ọkọ mi ó kàrẹ̀ má bínú kí mò ń gbọ́ nǹkan tó ń sọ. ẹjọ́ ọ̀rọ̀ yín ni mo fẹ́ wá fi sùn yín. ọ̀rẹ́ mi. bẹ́ẹ̀ ni. kí ló ṣe. I'm tired. jẹ́jẹ́ ara mi ni mo jókòó báyìí tí mọ́mì ní pé kí n lọ mọ́kẹ́ àfẹ́sọ́nà mi wá. it's necessary. mo mú ẹni àkọ́kọ́ lọ màmí ní pé ìyẹn ò dáa ó ń kọrin mo mú èèyàn kejì lọ wọ́n ní muslim ní pé ìyẹn náà kò dáa àwọn ò lè gbà ṣé wàá rí ẹlẹ́ẹ̀kẹta tí mo mú lọ yìí mọ́mì pásítọ̀ ni bàbá ẹ̀ dickness ni màmá ẹ̀ òun gangan fúnra rẹ̀ ó ṣàní nínú ìjọ màmí tún reject ẹ̀. kí wàá ní màmá ẹ̀ sọ pé dé. ìyẹn ló tiẹ̀ wáyà mí lẹ́nu jù wọ́n sọ pé ó ti kúrú jù. ó kúrú. Rọ̀mùkẹ́ mo fẹ́ bi ẹ́ ní question ṣé o mọ̀ pé màmá ẹ̀ ò kí ń ṣèyàn burúkú. kì í ṣèyàn burúkú. kí lorúkọ tó ń pe màmá ẹ̀ ládùúgbò. ìyá àdúrà. fún màmá ẹ̀ láti máa reject àwọn sútọ̀ọ̀sẹ̀ ó máa ní torí ṣé o mọ̀ pé nísìnyí bóyá ni pé ń ṣèkà fún wọn lèwọ́n máa wò ojú ta ìwà wò pé eléyìí tó handsome mi wọn ò jẹ́ ń fẹ́ eléyìí tó lówó yìí wọn ò jẹ́ ń fẹ́ eléyìí tó gbọ́ lọ́hùn yìí wọn ò jẹ́ ojú ta ni wọ́n fi ń wò ojú inú ẹ̀mí ni màmá ẹ̀ fi ń rí wọn and fún láti máa reject wọn yẹn ó máa ní nǹkan tí ẹ̀mí sọ fún àbí kò yẹ ẹ àdúrà kó níbojò kò tó dà làwọn á gbà fún ẹ a lè rọ́nà lẹ̀ báyìí ká ní kó lọ́rìn gbẹ́. ọmọ mi ẹ mọ̀ pé kò easy láti máa rí ọkùnrin tó máa sọ. gbẹgbẹgbẹ gbogbo ẹni ẹ sáhùn kí ni oríṣi ń bẹ ìwọ ọmọ tó dúró tó set báyìí figure 8 sẹpẹsẹpẹ ní ò easy fún àwọn ní ò ní easy fún gbogbo ẹni tó ní kọ́ya àti rọ́kọ́ má easy fún ẹ kò ní easy fún wọn kò ní easy fún gbogbo àtìrandíran wọn ìwọ tó jẹ́ pé ọjà ló pọ̀ ń ṣọ́ọ̀bù ẹ̀ yìí wọ́n fẹ́ ṣàní àmọ́ fẹ́ rà bó ò ní gbé egun eléegun ọkọ tiẹ̀ tọkọ ẹ bá dé báyìí sórí mọ́mẹ́ǹtì màmá ẹ bá lajú tó rọ́kọ ẹ báyìí kò ní fi ẹnu sọ̀rọ̀ dípòdípò
kò ní lanu sọ̀rọ̀ bó ṣe máa fọwọ́ méjèèjì gba ọkọ yẹn. gbogbo ìyá ẹ nǹkan táwa ń ṣe òun ni pé a lè rọ́nà ńlẹ̀ báyìí ká ní kò lọ rìn gbẹ́ ibùjókòó ayọ̀ là ń tọrọ fún ẹ ó dẹ̀ máa dé lérí ó máa délẹ̀ lérí ọlọ́run máa mú ẹ wọlé ògo lórí ọ̀rọ̀ ọlọ́kọ níní ò ní gbégun eléegun eléegun ò ní wá ẹ kàn gbogbo ẹni tó bá ní kó gbégun eléegun àti ìrandíran yálà ya afọ́fadà wọn àwọn náà máa ṣìgbé. pẹ̀lẹ́ ọkọ mi èmi náà ti ń round up nìyẹn má lọ báyẹ̀ ẹ̀jà ń lé o. àdúrà ni màá gbà ó. iye ọdún mi mo tó máa ń kọ́ wọn lójú ilé ẹ̀ ló mọ̀ fẹ́yìn olóní quality. àdúrà ni màá gbà ó tógbó ayé mi yóò fi ṣẹ́ ó. àdúrà ni màá gbà ó. àdúrà ni màá gbà ó. àdúrà ni màá gbà ó tógbó ayé mi yóò fi ṣẹ́ ó. nígbà t'Ọlọ́run pè àdúrà kò sẹ́ni kankan níbẹ̀ o. ìpè t'Ọlọ́run pè àdúrà àárín òun àt'Ọlọ́run ni. alálẹ̀ kò lè ra ṣé mo ṣubú ló ṣe mí kí mi ìyá àdúrà yín pẹ̀lẹ́. ẹ má bínú. nígbè òde kó o rí mi kí mo mínú bẹ́ẹ̀ kí mo mí gbọ́n ṣẹ́ṣẹ́ rẹ ni àbíṣẹ́ mi mo múra mo fẹ́ máa jáde lọ bẹ́ẹ̀ ni mo rí pé gbogbo bíi ni jàǹkárì wọ̀kún mẹ́rin tẹ́lẹ̀ǹtì bíi ṣe rí ilé ayé mi. ẹ má bínú ẹ jẹ́ kí sáré wọlé kí n jẹun màá tí ń jaṣọ màá wá bá yín gbọ́ yòókù. ó kọ̀rọ̀ kan kí ni ẹ má. súnmọ́ bẹ́ẹ̀ àbí o fẹ́ kí mi yá máikrófóònù kí mi pariwo gbogbo àdúgbò gbọ́. a má pariwo. bíbélì mi sọ fún mi wípé gbogbo àìṣòdodo pátápátá ẹ̀ṣẹ̀ ni. bẹ́ẹ̀ni. àbí bẹ́ẹ̀ kọ́ ni. bẹ́ẹ̀ni ó yé mi. ṣé orí wọn ò ṣe náà rọ níjọ́kíjọ́ kí o bá tún tọ́rú rẹ̀ wò wàá tẹ̀sí. kí ni mo ṣe. omi ṣàgbèrè omi ṣe panṣágà bíbélì mi sì sọ wípé kò dáa kí ọmọ onígbàgbọ́ gidi ọmọ kìrìsìtẹ́nì ká ṣàgbèrè ká ṣe panṣágà àbẹ́ òun ṣe kìrìsìtẹ́nì. kìrìsìtẹ́nì ni mi ò ṣàgbèrè mi ò ṣe panṣágà. ojú mi méjèèjì bẹ́ẹ̀ ni mo mú rí ọ lóòrọ̀ láàárọ̀ orí ká má bàa rí ọ o gbé mọ́tò rẹ sílẹ̀ bẹ́ẹ̀ o wá mú àbúrò ìyàwó rẹ o gbé sórí ọ̀kadà ọlọ́kadà jókòó bẹ́ẹ̀ síwájú o mú àbúrò ìyàwó rẹ òfìsẹ́ rí o wá dúró sẹ́yìn rẹ o wá wà wọn lórí ọ̀kadà omi gbé lòtẹ́ẹ̀lì. mi ì gbé lọ àwa méjèèjì jọ ń kanjú kí starter mọ́tò mi ní problem mi ò ṣe gbé lọ bí iṣẹ́ torí ẹ̀ la ṣe jọ gbọ́kadà kan náà ibi iṣẹ́ lèmi ń lọ òun ọ̀nà ibi iṣẹ́ mi ni mi ò sọ̀rọ̀ òtẹ́ẹ̀ kí mo fẹ́ lọ ṣe létẹ̀ àbúrò ìyàwó mi ni. mẹ́mọ ọmọ yẹn ojú mi dùn mí mẹ́dàmọ́ ṣé kí mi wọlé lọ kí mi lọ wíyàn ìyàwó rẹ. ẹ wo ìyàwó mi trust mi ṣùgbọ́n máa bẹ̀ yín ẹ má dálé mi rú o ẹ jọ mo bẹ̀ yín ni ẹ má dálé mi rú. kí n má dálé rẹ rú àbí kí o má dálé ara rẹ rú má ṣan rú aṣọ bẹ́ẹ̀ ṣòro mọ́. mo ti bọ́. o gbọ́ mi o gbọ́ àbó gbọ́. mo gbọ́. ṣé o rí gbogbo ẹnikẹ́ni kó bá ti mí dẹ̀ṣẹ̀ ọ̀run àpáàdì ló mírè ọ̀run kí ni mo pè é. ọ̀run àpáàdì. mo ti dáríjì o torí pé bíbélì mi sọ fún mi wípé bàbá dáríjì mi bí a ṣe máa ń ṣe kí ni fún ẹni tó bá ṣẹ̀ wá. dáríjì àwọn tó bá ṣẹ̀ wá. mo ti dáríjì o. ẹ ṣe. mọ ìdẹ́ṣẹ̀ mọ́ mọ ìdẹ́ṣẹ̀ mọ́ o níjọ́kíjọ́ tí n bá tún rí ọkọ tó wà mọ́ àbúrò ìyàwó rẹ máa rojọ́ kó ìyàwó rẹ o máa fẹjọ́ rẹ sáyà rẹ o máa mẹ́jọ́ rẹ sáyà rẹ. mo ti bọ́ mo ò ṣe bẹ́ẹ̀ mọ́ sẹ́ ẹ ṣe ọmọ mi ò lè dẹ́ṣẹ̀ mọ́. alo ti gòdú ìbàjẹ́ gbáyé gbà má bọ̀ lóko ìdílé ọ̀hún. Olúwa Ọlọ́run Olódùmarè. Kábíyèsí. Olúwa Ọlọ́run Olódùmarè. Kábíyèsí o. Olúwa Ọlọ́run Olódùmarè. Kábíyèsí o. Ọba mímọ́ gbọ́ ọpẹ́ rí a. Àmín. Olùgbàlàgbà yìí rí a. Àmín. Ìmọ̀
ìnígbà fún yàyé èyí àdúrà rí a adúpẹ́ ló yẹ èyí àdúrà rí a bọ́sì mi tú bẹ́ẹ̀ ni mi bá tú bọ́sì mi dè mí ni mi bá dè bàbá gbọ́ ọpẹ́ rí a bàbá gbà yín rí a alágbè ìsọ̀kalẹ̀ lónìí agbára ẹ̀mí mímọ́ ìbá fi rìnrìn àjò ìbá fi rìnrìn àjò ìlàsọ̀kalẹ̀ sáàrin rí a Jésù Olúwa wa Olúwa rán mi níṣẹ́ hallelujah ìwọ ni mo jẹ́ iṣẹ́ náà fún àkọsínú ọ̀rọ̀ rẹ̀ hallelujah pẹ́ẹ́ni tó bá wo Jésù yóò yé kábíyèsí bàbá mo gúnlẹ̀ sí àárín yìí àlàáfíà ni mo bá gbogbo ikọ̀ yìí o àlàáfíà ó jẹ́ pé àlàáfíà ni mo bá gbogbo yìí ẹ̀kẹ́ hallelujah ikọ̀ mi o Olúwa gúnlẹ̀ sí àárín wa ọjọ́ bàbá ní èsì ọba ní èsì gúnlẹ̀ sí àárín wa mo ṣetán láti dá yín lọ gbogbo ìbéèrè yìí èmi yóò ṣe òtútù nísinsìnyí ni yóò wú jáde bẹ́ẹ̀ ni Olúwa àwọn ọmọ ogun wí ìjìrá jẹ́rọ̀bùkà lórúkọ tí ẹ̀mí wá jẹ́ kìí ṣe ń dẹ̀ orí mẹ́ríkà bàbá àlàáfíà ní orúkọ Jésù àmín ní agbára ẹ̀jẹ̀ Jésù àmín ní orúkọ bàbá mi tí ó mi jẹ́ Jọ́ọ̀dù àmín Olúwa o ṣé o màmá àdúpẹ́ lọ́rẹ̀ ó dojú àdúrà tèmi ó jẹ́ kọ́ta yọ̀ mí ó sọ fún mi wípé ìwọ ni oníkími ànìṣó oníwà máa tẹ̀lé mi lẹ́yìn mo dúpẹ́ fún oore àti ààbò àti pamọ́rẹ̀ lórí ìjọ rí o Olúwa o ṣé gbọ́pẹ́ kó gbà yẹn orí ìwọ ó dá mi lóhùn ó ní o ti gúnlẹ̀ sí ẹ̀rín rẹ̀ gbogbo tí a bá ti mí bèrè oníṣiṣẹ́ ló máa jẹ́ bàbá gbọ́pẹ́ kó gba ẹ̀yìn rẹ̀ ó ní ìwọ ti gún wá sí àárín rẹ̀ pé gbogbo kí a bá ti mí bèrè ni o ti fi àṣẹ sí Olódùmarè ẹ gbọ́pẹ́ kẹ́ gba ẹ̀yìn rẹ̀ adúpẹ́ pé ẹ ti gbọ́ adúpẹ́ pé ẹ ti gbà gbogbo nǹkan kó lè parapọ̀ mọ́ ẹ̀ṣẹ̀ kó lè máa dènà àdúrà rẹ̀ níbẹ̀ ní orí òkè ìbùkún níbi kí o fi rí ìdírí aṣọlẹ̀ sí Olúwa dárí ẹ̀ṣẹ̀ náà jìyà o dárí ẹ̀ṣẹ̀ jìyà Olúwa jẹ́ ká lè yàn dé òpin mọ̀mọ̀ jẹ́ kọ́ta yọ̀ á o Olúwa Olódùmarè jẹ́ ká fìjọba rẹ̀ ṣèrè jẹ́ o àmín Jésù Olúwa wa àmín Jésù Olúwa wa àmín Jésù Olúwa wa àmín. Hallelujah. Hallelujah. Hallelujah, hallelujah, hallelujah. Hallelujah. Hallelujah, hallelujah, hallelujah. Hallelujah. Ìyìn bàbá mi Jésù lógo. Ní ayọ̀. Onídúró mi ẹ ṣeun. Onídúró mi ẹ ṣeun o. Ó bá jẹ́ ènìyàn lódúró ìbá ti padà bàbá. Ó bá jẹ́ ènìyàn lódúró ìbá ti sálọ. Ó bá jẹ́ ènìyàn lódúró ìbá ti padà.
Mwara. Ìyá àdúrà. Ìpè tàpé àdúrà ìgbòho. Màmá kékeré. Màmá níbẹ̀. Old boy. Gbogbo àlàyé tí ìwọ àti ọmọ mi ṣe pátápátá dédé rẹ̀ mo gbọ́. Kó wá listen mo fẹ́ fún ẹ lésì báyìí. Okay, sir. Ṣé o ti decide àti pé ǹjẹ́ o tiẹ̀ nífẹ̀ẹ́ ọmọdé yìí láti fẹ́ gan-an? Ṣé o ti made up mind rẹ kó ẹ kí n mọ̀? Well, actually, èmi àti Rọ́mọkẹ́ ti sọ̀rọ̀ dáadáa. Mo nífẹ̀ẹ́. Excuse me, please. I am a retired military officer. Okay. N kò fẹ́ jọ́. Question tí n bá bí ẹ léèrè, answer rẹ̀ rí mo retí. Go ahead, please. Mo nífẹ̀ẹ́ adẹ̀ ti ṣetán àti fẹ́ra wá sílé, sir. Mo ní reason tí mo ṣe ń béèrè irú àwọn question yẹn lọ́wọ́ rẹ̀. Jọ ń gbọ́ mi. Mo ń gbọ́ yín, sir. Toró lóyìnbó wọ́n lọ wọ́n bọ̀ wọ́n sọ òyìnbó wípé don't judge any book by the cover. Bó o ṣe wù mí tó dáa tó rẹwà lójú yìí ó lè jẹ́ wèrè ní ẹ̀yìn. Bí mo ṣe ń wẹ̀ yìí, you are very handsome and you are very beauty or fine. Thank you, sir. Kò sẹ́ni tó lè rí ẹ tí ò ní hùn. Tó bá yẹ pé o ṣe mistake lọ ẹ̀wọ̀n ní time tí mo lọ sẹ́wọ̀n ni. Torí that was the time mo lọ sẹ́wọ̀n. Irú yín báyìí tán bá kó yín dé prison, irú yín la máa ń lò fún kéè. Ṣùgbọ́n God bless us. Wọ́n ṣẹ̀wọ̀n ní time tiwa. Kò sẹ́ni tó lè tẹ kó má nífẹ̀ẹ́ bọ́ tó lè tẹ wèrè ní ẹ̀. Ó lè sàn lórí gan. Èmi tó dẹ̀ ń wo èmi gan àbá olórí burúkú ni mi o. Bó ṣe ń wo mi, quiet please. Ṣé o máa ń gún ọ̀bẹ? Kò yé mi, sir. Òun pé kò mú ọ̀bẹ kò fi gún yàn. No, not at all. Wọ́n ti ẹ̀ gún. Mi ò mọ iye èèyàn tí mo ti gún pa. Mo máa ń fọ́ ìgò tó bóyá kó fọ́gò lórí èèyàn. Rárá, sir. Gbìyànjú kó fọ́. Wà bá mi bẹ̀. Ṣé o máa mú gbó? Mi ò kí ń ṣe irú ọmọ bẹ́ẹ̀, sir. Try kó mú. Mo ti mú gbó lọ Ghana, mo dẹ̀ mú lọ Togo, mo dẹ̀ padà dé without any no problem. Mo mú wẹ́tẹ̀ mú gbó. Gbogbo tí mo kà lẹ́ ìkòsùn tí mi ò kì í ṣe tó bá gbé orú ọwọ́ ẹ̀ wá lẹ́yìn tó bá fẹ́ ọmọ mi tán wàá regret life rẹ̀. Ṣùgbọ́n tó bá lò gentle, ó nice, ó calm, ó cool, gbogbo ẹ̀ náà ni mo mọ̀ báyìí. Ọwọ́ tí màá fi mú ẹ nìyẹn. Lẹ́yìn kí n ka ògbó tí mo kọ́ ká ẹ̀ fún ẹ. Ọmọ ọlá ni ìyàwó gbọ́dọ̀ jẹ. Ìgbà tí bọ́dá mi ti kú èmi ni wọ́n hand over everybody lé lọ́wọ́. Tí má dẹ̀ rí wọn occasionally tí n bá rí wọn má bá wọn sọ̀rọ̀ ẹ má ṣe ọkọ fẹ́ bọ́dẹ̀ ṣe wá gbà pé ìwọ lòun fẹ́ fẹ́ yìí. Ọwọ́ tó dà ní kó fi mú o kó bá má regret life rẹ̀. Òtúmọ̀ ni mo fẹ́ bẹ́ẹ̀ sọ nìyẹn. From now mo ti fi ọwọ́ sí ìgbéyàwó ẹ̀yin méjèèjì ó dẹ̀ máa ṣe é ṣe. Ẹ ṣé daddy. Thank you very much, sir. Ẹ ṣé daddy máa pẹ́ fún wa. Ṣùgbọ́n tí n bá interrogate rẹ bẹ́ẹ̀ mi ò ní wá pleased. Oh, okay, sir. That's all right. Mi jẹ́ nìyẹn. So she ní àwọn parents. Yeah, they're fine. When the time comes, you bring them to me. Ẹ ṣé gan sir, èmi náà promise láti tọ́jú Rọ́mọkẹ́ dáadáa, sir. Please do. Please do. God bless you. Amen, sir. God bless you. Ẹ ṣé gan sir. Daddy, a ti fẹ́ máa lọ. No. Láti ṣe ní àlejò. Mo ń ṣe ọbẹ̀ lánàá. Mo ti kó gbé ẹran yẹn jẹ. Ó kù 4. Wọ́n lọ sí kitchen kò ṣe oúnjẹ fún ọkọ ẹ̀ kó jẹun níbi bàbá ẹ̀ bí. Ẹran mẹ́rin yẹn ó ní instruction.
fún ọkọ ẹ méjì inú ẹ kí wọ́n mẹ́ẹ̀kan ẹ̀fẹ̀ ẹ̀kan tó kù sílẹ̀ special one please don't go beyond my instruction ẹ gbọ́dọ̀ jẹ́ ẹran yẹn tó ẹ̀fẹ̀ ẹ̀kan sílẹ̀ ní. ṣé dájú. ẹ túbọ̀ pẹ̀ fún mi. àmì rárá o. pẹ̀lẹ́ pẹ̀lú pẹ̀lú. Daddy, nípa ọ̀rọ̀ tí mo bá yín sọ the last time ọmọ yẹn ní Ìgbáyélọlá lórúkọ ẹ̀. ọmọkùnrin tó bá mi sọ̀rọ̀ ẹ̀ lédè lóko Olódùmarè ṣeun inú mi máa dùn ọmọ yẹn ní Ìgbáyélọlá Àrọ̀mọkẹ́ inú mi dùn wọn ẹ máa wo wà lórí ẹsẹ̀ kan ní bíbélì tó fi wọlé yẹn ni kí ló sọ náà Psalm 111 ẹsẹ̀ kìíní ó ní ẹ máa yin Olúwa ẹ máa yin ní dídúró ṣinṣin àti ní ìjọ ènìyàn iṣẹ́ Olúwa tóbi ìwákiri ní fún gbogbo àwọn tí ó ní ìfẹ́ rẹ̀ dénú iṣẹ́ Olúwa rẹ̀ ohun tí Ọlọ́run ti ṣetán ohun rẹ̀ ní orúkọ Jésù Àmín ní orúkọ Jésù Àmín ní agbára ẹ̀jẹ̀ ńlá ti Jésù Àmín Ọlọ́run bàbá wa ti Ọlọ́run a dúpẹ́ láìlọ́ ìlógo fún àwọn ọmọkùnrin wa tó bẹ̀rẹ̀ wọ̀nyí ẹ̀yin ni ẹ ṣe èyí kì í ṣe ni irú ẹ̀ bá pẹ́ wa Àmín Jésù ẹ gba ìyìn wa Àmín ẹ gba ọpẹ́ wa Àmín ẹ gba ìyìn wa Àmín Olúwa Ọlọ́run alààyè a fi wọ́n lé yín lọ́wọ́ gbogbo ohun tó lè dúró bí ìdènà nínú ìrìn àjò ayé wọn lónìí kó di ìtẹ̀mọ́lẹ̀. Àmín Jésù. Gbogbo ohun tó lè dàbí àìgbọ́ra ẹni yé mi ò gbọ́ tí ẹ ò gbọ́ tèmi tó lè fẹ́ dá ìrìn àjò ẹrú lónìí kó di ìtẹ̀mọ́lẹ̀. Àmín Jésù. Àṣẹ ọ̀run gùn. Àmín. Orí bẹ́ẹ̀ ọ̀ṣẹ́ bẹ́ẹ̀. Àmín. Jésù Olúwa. Àmín 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 lórúkọ Jésù. Rọ́mọkẹ́. Tí a ò bá mọ bí tá a lọ gbogbo tá a bá ń dé ó máa ń jọ bí tá a lọ lójú ẹni inú mi dùn fún ọjọ́ ẹ̀yin méjèèjì ẹ bá Ọlọ́run rìn pẹ̀lú àwẹ̀ àti àdúrà ọjọ́ mẹ́ta pẹ̀lú náà tẹ máa fi di ohun tó wà níwájú tẹ máa fi di mú kò ní jábọ́ lágbára ètò. Àmín Jésù. Kò ní jábọ́ lágbára ètò. Àmín Jésù. Tẹ bá ti ṣe èyí Olódùmarè ti gba àkóso àmọ́ tí a bá fẹ́ bẹ̀rẹ̀ àdúrà yẹn kẹ́rí pé ẹ wà ní mímọ́ ẹ má ní kùsínú pẹ̀lú ẹnìkan abẹ́rẹ́ tẹ́ pé ẹ ní kùsínú pẹ̀lú ẹ tọrọ àforíjì ẹ rí pé ẹ ṣe àtúnṣe láàrin bẹ́ẹ̀ bá rí ẹni náà fojú báyìí pé ẹ rí fojú báyìí ẹ pé orí fóònù ẹni kó má gbé lẹ́yìn ẹ̀ṣẹ̀ àti gbọ́ náà wà pẹ̀lú náà wà pẹ̀lú ní má dùn wọn ní ọwọ́ kẹ́ ẹ ṣe lè tẹ wá ẹ lè lọ wo ni Gabriel Gabriel. Tí mo wálé fún ilé o. Olúwa ṣe o. That's my angel. O mójú lọ sọ́jà. O lọ sọ́jà ọ̀rá tó dá wálé fún mi. Èmi ló jọ. Èmi ló jọ. Wọ́n tó jẹ́ bàbá wọn pé wọ́n tó mọ̀ pé. Madam, come on. Oh, no. Stand up. So, sit down. Yes, èmi ló jọ. O mọ̀ pé nígbà tẹ́mi náà ń ṣe ọ̀nà àti fẹ́ gángan. O mọ̀ pé nínú obìnrin tó dáa jù nígbà yẹn ìwọ ni number one.
èmi náà dẹ̀ ṣe wàhálà gan mo rí kó já mọ́ lọ́wọ́ wàá wò ó sẹ́yìn náà nígbà tó tún dàgbà tán ó tún dàbí pé kí n tún máa tún ẹ gbé ni. lọ́wọ́ pẹ́ ṣe wàhálà gba ẹ̀ gan. bọ́dá èmi ò ṣe wàhálà bíi ti yín o. wàhálà tó yẹ kí wọ́n ṣe èmi ti ṣe ìwọ gbọ́dọ̀ ṣe wàhálà lórí obìnrin mọ́. That by the way mo rán ọmọkẹ́ sórí mọ̀yẹni tó ń wọ yẹn ẹ̀mí èmi àti màmá ẹ̀ ni òun ni ẹyin ojú wa a dẹ̀ nígbàgbọ́ nú ẹ̀ gidigidi ọmọ gidi ni wọn náà fẹ́ bí wọn náà ṣe wá láti ilé tó dáa now tó bá need anything èmi àti màmá ẹ̀ lọ́kọ ẹ̀ o ti gbọ́ àwa lọ́kọ ẹ̀ gbogbo responsibility àwa lábàá máa gbọ́ ṣùgbọ́n ojúṣe gẹ́gẹ́ bí ọkọ gángan òun ló ní do you understand me do you understand nítorí o bá ti fẹ́ bí èmi tàbí kó bí màmá ẹ̀ àìwá mọ̀ tó bá ṣe nǹkan tó dùn ẹ̀ ṣé mo pé ọ̀rọ̀ obìnrin tó fi máa ń yíra wọn dáadáa sọ fún màmá ẹ̀ màmá ẹ̀ sọ fún mi ṣé jẹ́ báyìí màá ṣe da dọ̀bálẹ̀ màá tó pankẹ́rẹ́ sí ní farara yes. Daddy, I'm a master's older. Mo ṣe jàgbá tó yìí. ọmọ òkè nàgbà lọ́wọ́ bàbá ẹ̀. bàbá wo bí ẹ̀. ojú mi ò tiẹ̀ ní gbà. sọtán sórí mi. That's very good. ó dà kọ́ bí ìyọ̀pọ̀ kó tó lẹ́kọ̀ọ́ ni. ó tiẹ̀ ó pleasant you are very pleasant. inú mi dùn láti mẹ̀ dáadáa. o ká ẹ̀. kò sí wàhálà. o lọ́lẹ̀ ni o bàbá wa ṣeré wàá jẹ dínà pẹ̀lú wa tó bá di bíi 9:30 10 ṣé wàá di máa lọ́ngbà yìí lálẹ́. ó dà ẹ bá pè wá ìjọba ẹ má pẹ́. kò sí wàhálà kéde kan tí o fẹ́ jẹ torí inú ilé ẹ̀ ló wà yìí. mo wà òkè mà. oúnjẹ wo ló jẹ́ òkè. mo mí pé mi ò fẹ́ jẹun ni mà. wá jẹun ilé bíbá yóò ṣe létí yóò kì í jẹun inú ilé ẹ̀ ló wà yìí mo fẹ́ kó fílà tó gbogbo tó bá fẹ́ jẹ fúnra mi gan ni màá ṣe fún jókòó. àdúrà ní máa gbà ó jókòó báwo ni tó bá ẹni yóò fi iṣẹ́ o àdúrà ní máa gbà ó àdúrà ní máa gbà ó àdúrà ní máa gbà ó tó bá ẹni yóò fi iṣẹ́ o. Sam ó ní ẹ fi ọpẹ́ fún Olúwa bẹ́ẹ̀ni nítorí tí ó ṣe o nítorí tí ẹnu rẹ̀ dúró tó láéláé. jẹ́ kí ìdílé màmá máa wí nísinsìnyí pé àánú rẹ̀ dúró láéláé jẹ́ kí ìdílé màmá máa wí nísinsìnyí pé àánú rẹ̀ dúró láéláé a dúpẹ́ fún Ọlọ́run tó mú wa rí ọjọ́ ìní láyọ̀ àti àlàáfíà lè gbàládùá wípé bí a ti rí ọjọ́ yìí ní ayọ̀ àti àlàáfíà a ó rí ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ àti ọdún ní ayọ̀ àti àlàáfíà. àmín Jésù. nínú ayọ̀ àti ọlá la ó máa ṣògo. àmín. Jésù Olúwa wa. àmín. ìyá wa mo dúpẹ́ lọ́wọ́ yín bí ẹ gbà wá láyè láti jókòó báyìí níwájú yín ẹ gbà àwọn ọmọ yín láti jókòó níwájú yín ẹ ṣeun wọn ni Olódùmarè a máa wà pẹ̀lú yín. àmín Jésù. ọlá ògo tí Olódùmarè ti jogún fún yín kò ní pẹ̀dé kò ní dípẹ̀tà a máa lé sí yín àṣẹ Olódùmarè ẹ ṣeun gan ni a dúpẹ́ lọ́wọ́ yín. Rọ́mọkẹ́ ṣé o rántí òwe tí o máa ń pa fún yín ní gbogbo ìgbà tẹ́ bá wá fún counseling wípé àìmọ̀ bí tá à ń lọ ló fi jẹ́ pé gbogbo ibi tá a bá dé ó máa ń jọ bí tá à ń lọ lójú ẹni ibi tá à ń lọ ládé ibi tí Ọlọ́run alààyè fẹ́ kí o dé ọ̀hún ló dé mo dẹ̀ gbàládùá náà pé ibi àìló máa jẹ́ fún ẹ lórúkọ Jésù Kristi Olúwa wa àmín. ẹ ṣeun yá wa. Big Daddy mo dúpẹ́ pọ̀ lọ́rin mo dúpẹ́ o agbára àdúrà ní fi yín lẹ̀ ojú ní tíì ẹni tẹ́nítìkà ọ̀rọ̀ rẹ̀ ní dojúrú ẹ máa ṣe ọkú ọ́ kàbárí ọ̀nìkọ́ni ọ̀nìyàn kọ́niyàn bóyá bí naturally àbí àfi abẹ gbé jáde bẹ́ẹ̀ nínú yèyé rẹ̀ kó bá sọ pé ó kù bí kí o fẹ́ gbà Olódùmarè á jẹ́ kó kú àkúkú òjijì àkúkú òjijì Jésù àpèsọ́dọ̀ àkúkú ọ̀sán gangan bẹ́ẹ̀ ló ṣe máa rí Jésù Olúwa wa Jésù Olúwa wa Jésù Olúwa wa àmín 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 ní orúkọ Jésù. Mo dúpẹ́ pọ̀ lọ́rin mo dúpẹ́ o mo mọ̀ ní oore ẹ ṣeun ìbídùn ẹ̀gbọ́n mi
ọ̀rẹ́ ni dojú àmín ẹ máa ṣe ọkú ọ ọmú ìyá rẹ̀ nìkan okú ọ̀rọ̀ òbí o ṣé mo dúpẹ́ ìyá ọmọ rẹ̀ náà máa láàánú o ṣeun lórí ọ̀rọ̀ Rọ́mọkẹ́ ẹ̀ o ṣeun ọmọ rẹ̀ náà ní Rọ́mọkẹ́ o ṣeun tó ó di oṣù ọ o ṣé mo dúpẹ́ ọ̀rẹ́ mi o. ìyá àdúrà. ọ̀rẹ́ mi kò fọ́. ìyá àdúrà. kò fowó rọlá ọ̀rẹ́ mẹ́ ọ̀rẹ́ mi rùn bí àkún. ó ti pẹ́. mo dúpẹ́ lọ́rẹ́ o ojú ni tí ọ ọ̀rẹ́ ni dojúrú ó máa tẹ́ ní tìkà ìyẹn ọmọ rẹ náà máa rálẹ̀ àná. àmín. mo dúpẹ́ Big Daddy èmi àtọ̀rẹ́ mi ẹjọ́ ṣe kékeré bẹ́ẹ̀ ni. adẹ̀sí tó wà dé ní ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ Olúwa. Olódùmarè ṣe. mo dúpẹ́ Rọ́mọkẹ́ mi ọmọ mi àtàtà ọmọ aláràn òjijì ọmọ ọ̀dọ́lé ọ̀há ìkẹ́ ìgè àdìmúlà kárakára ọrùn Aláàfin ó ṣé mo dúpẹ́ mo mọ̀ láìkì rẹ̀ pọ̀ mo mọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ o ọmọ mi kó beautiful ọmọ mi tó fine o mọ̀ ṣeun o ṣé mo dúpẹ́ lọ́rẹ̀ mo nífẹ̀ẹ́ rẹ̀ mọ́ rí mi bí ọ̀nìyàn burúkú mo mọ̀ láìkì rẹ̀ pọ̀ o òun náà ló jẹ́ kí mi ṣe gbòǹgì ètò tí mo mi ṣe nì mo dúpẹ́ lọ́rẹ̀ o ṣé o ṣé o wá rí ọmọ á gbọ́rọ̀ sí ọ lẹ́nu ojú ni tí o ṣeun kí orúkọ ọmọ. Ọmọyẹni. 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 Ọmọyẹni lórúkọ mi ma. Ọmọyẹmí o ọmọ alálùbáríkà lè orin Rọ́mọkẹ́ o káre òmójúrọjà káre ọmọ mi Mọyẹni orúkọ rẹ̀ fìtì rẹ̀ rọmọrọmọ èrè gòjú rẹ̀ àfi bí gò ti bàbá Awólọ́wọ̀ ọmọ dáadáa tí ó rí ọmọ mi ọmọ bá mi tọ́jú rẹ̀ o ṣọ lásìkò tí ọmọ mi rí yóò fámìlì mi bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ní dojúrú òkè báyìí ni wàá máa lọ ó máa rìn jọ ibi mi pọ̀ náà ó máa ṣiṣẹ́ mọ́mí àti dádì náà ńkọ́. àlàáfíà ni wọ́n wà mà. Ọlọ́run ṣeun Big Daddy. ìkúkú mọ̀ yìí òun ẹ̀ bá ti wí bẹ́ẹ̀ náà ni máa tẹ́ mi lọ́rùn ẹ̀ ti gbàdúrà sọ̀rọ̀ ni ọ́ ẹ̀ ti iṣẹ́ ọ̀nà sí wájú dá ẹ̀rín dá ẹ̀parí dá nílà ní problem ó tẹ́ mi lọ́rùn náà rè ni mọ̀mọ́ rẹ̀ nǹkan àwọn òbí ọmọ àwọn òbí rẹ̀ sì kọ́. mo ti rí wọn. ràn sí ẹ̀yàn òbí rẹ̀ pé kí wọ́n jẹ́ káríra ká lè ṣètò ká mọ́jọ́ ìgbéyàwó kójú kú. bẹ́ẹ̀ni. ẹ̀yin Olúwa lógo ẹ̀yin Olúwa lógo ẹ̀yin Olúwa lógo. ẹ ṣe sá o a máa rí yín bá sà yẹ sà. mo oṣù mọ́ẹ́mọ́ ìkàndé náà ní ẹ̀rẹ̀ kan mo fẹ́ sáré lọ ìlú kó má ti máa jó ṣe mọ̀ yín wọ́n ẹ̀ bá mi lè báyìí sọ mọ́ẹ́mọ́ kò mi fún àmì omi sí mọ́ẹ́mọ́ mi àjà mọ́ẹ́mọ́ ẹlẹ́lẹ́. Ìgbà náà la máa jẹ. Ọmọ dáadáa ọmọ jẹ. Ọ̀rẹ́ mi dẹ̀ ń ṣe. Ẹ rà sà. Mo fẹ́ sáré náà. Mo burú ṣùgbọ́n iṣẹ́ wo rán mi yé máa jẹ torí bí mo bá wọlé. Ìbídùn ọ̀rẹ́ mi o ọmọkùnrin ni. Kí ló ṣe? Yẹ́nì bó ṣe rí mi à yẹ́nì bójú rẹ̀ ṣe dúdú tó mi wọ̀ ọ̀họ̀ wá dúdú àfi bí ọ̀bọ kó wá kó wọn síbi èèyàn kò ṣe ló dàbí ìnàkí. Wo arúgbó ni gbogbo òrùngbọ̀n yẹn ó fi ń ṣe dẹmọ ni I'm very sure pé ọjọ́ orí tó máa declare fọmọ wa yẹn kọ́ lọ́jọ́ orí ẹ̀. ẹ̀gbọ́n mi ní tún ti bẹ̀rẹ̀ èyí tẹ̀ méjì sì dálẹ̀ àti ìkó tán ẹ tún ti ń mú mi ẹ tún ti ń wọ excuse àbí. pé kí ni. kọ́ wọ́n lè tún máa lọ. observation lásán ni náà. ó dáa kò sí wàhálà bóyá kí n bá yín béèrè age ọmọkùnrin. n rò pé kí n lọ béèrè age ẹ ni. Big Daddy wà níbẹ̀. fẹ́ràn kí Big Daddy wà níbẹ̀
jẹ́ kí bí dáadé gbọ́. ẹni tó máa sọ lẹ́nu ló ń wá. ṣé ẹ ṣe mọ́mọ́ àbí ẹ̀sìn tó mọ̀ pé ẹ̀sẹ̀ mọ́ínmọ́ín ẹ fi yẹn wá gbọ́ èmi mọ̀ ẹ máa bá wa ní sọ. activist mo ń rò kọ́kàn lórí ọ̀rọ̀ àbúrò yìí tó lóun máa kóṣù wá ẹ má jẹ́ ká gbẹ́kẹ̀lé o ṣé mọ̀kọ́ ti ṣerú ẹ̀rí abẹ́ gbàgbé. bẹ́ẹ̀ni sotiri sit down ọ̀rọ̀ ti kọjá aago yẹn. kí ló ṣẹlẹ̀. lísìtì tí ìyá ìyàwó wa fi ránṣẹ́ rẹ̀ ṣé wàá kà bí kí n kà fún ẹ. ẹ kà kí náà wí. 1 bíbélì mímọ́ ńlá èdè òyìnbó wọ́n tún fún item 2 bíbélì mímọ́ ńlá èdè yorùbá. bíbélì méjì. nílá sọ̀kọ́rọ̀ rí ó lè tóbi dáadáa bẹ́ẹ̀yàn dàgbà yóò lè rí ka dáadáa. 3 olive oil 4 tùràrí nǹkan ìyàwó nù. 5 sùtánà méjì. 6 agogo ìgbàlà. ẹ jọ sọ fẹ́ dájọ́ lẹ ni. síbẹ̀ wọ́n pé àdúrà ni wọ́n lè fẹ́ dá branch mi lẹ̀ aago ìgbàlà gbọ́dọ̀ wà níbẹ̀ náà. grace perfume méje. number 8 iṣu méje. number 9 oyin gan ìgò méjì. number 10 pálí ṣúgà mẹ́rin. sọ́dọ̀ báwọn eléyìí ò ní wá lára kò sí àpò ráìsì ńbẹ̀ kò sí tán màálù ńbẹ̀ kò sí òróró ńbẹ̀ kí ni àwa ń dara wa láàmú fún. àṣẹ fún epo ni. wọn kọ́ sí ni rèé ìwọ náà yẹ owó wọn kọ́ sí ni. ó dà kò burú gbà ní. èdè mẹ́kànlélẹ́ tó ṣẹ́kù ni pé a gbọ́dọ̀ sọ pé torípọ̀ náà fẹ́ gbàlejò ká sí oúnjẹ tiwa náà lọ́wọ́ o. ìyẹn ti di dandan a máa rọra ṣe nǹkan nítorí àwọn tá à ń kó lọ wọ́n lè rí nǹkan fi sínú. torí tí wọ́n kọ àdéhùn òde tí wọ́n bá béèrè pé sáwọn gbẹran lọ yín àbọn gba rẹ̀ sí ẹ má béèrè oúnjẹ lọ́wọ́ àwọn wọ́n wà justifiable. ó dà kò burú. so ìwọ náà gbà. káyọ̀ lọ yanjú ẹ̀ gbogbo ẹ̀ di rírà. orúkọ dídùn lẹ́nu ènìyàn òdùn jùlọ òde. Jésù. ìpè tí ẹ pè mí ní ìpè ìjáyà ni eré ni mo mi bá bọ̀ níbi kódà gbogbo èèyàn kí a fẹ́ jọ ṣẹ̀sìn mo ní kọ́ dúró dè mí. ọ̀rọ̀ dàbẹ̀ torí bí ìran ẹ̀ ṣe wá èmi náà ṣe sáré pè ohun tí ìran yẹn sọ ni wípé a ní láti gba àwẹ̀ àti àdúrà ká fi de ayé tá a fẹ́ ṣe ká fi dè é mú àwọn onírà burú àmín Jésù àwọn onírí dààmú àmín àwọn onírí ọ̀rọ̀ burúkú àwọn onírí ẹ̀ka ìmúṣá pépé kì í ti fi tó yín létí. bí ìgbà wo ni kí a bẹ̀rẹ̀ àwẹ̀ náà àti bí ọjọ́ mélòó ni. èmi ń ṣiṣẹ́ kan lọ́wọ́ ń sìn máa parí ẹ̀ ní ọ̀la máa parí lọ́tọ̀ọ̀la torí mo bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ní ọjọ́ mẹ́rin ìgbà lè bá yín fèmí dọ́gba lórí ẹ̀ náà tó ti ẹjọ́ ìyàdùn. fún bí ọjọ́ mélòó ni a fi àgbà. ọjọ́ mẹ́ta ni pẹ̀lú àwọn àtàkùn. ogun ìdíwọ́ àti ìdènà Olódùmarè á fi bú. àmín. ànírìdìbò bẹ́ẹ̀ lánìrìdìbò tàbá rẹ̀ nìkẹ́ni tó fẹ́ dènà àdúrà rẹ̀ Olódùmarè á pè sọ́dọ̀ ni. àyàdùn ẹ ká sọ di bàtà máa bẹ̀rẹ̀ àwọn àtàdúrà àti bọ́ ẹ ṣe gan ni. mo dúpẹ́ sá ọgbọ́dọ̀ àdúrà ní fi yín sílẹ̀ bí jáde mo dúpẹ́ sá. àdúrà ni màá gbà ó tógun ayé mi yóò fi ṣẹ́ ó. ìyá àdúrà ló bọ́ mi wálẹ̀ yìí wá kọrin ìyá tí ọlọ́wọ́n bá ti ṣe rẹ̀ ẹ̀ dáhùn ìyá àdúrà ẹ kú náwó ni lágbára láwùrà bí ohun ayọ̀ ní wọn lọ́dọ̀ gbogbo ọ̀rọ̀ gbogbo tí ń pa wálẹ̀ rí Ọlọ́run níjọ́ pa wá lẹ́kún
àpèkẹ́ ògbómọdé gẹ́gẹ́ bí ìṣe mi lónìí àpèkẹ́ gbajúmọ̀ ló lè pè mí lóde ìyá mi àdúrà lọ́rẹ́ mi wálé yìí wá kọrin ìyá ìyàwó lọ́jọ́ òní ìyá àdúrà tí Elédùmarè ń tọwọ́ rẹ̀ dáhùn gbogbo ẹ̀yin èèyàn tẹ́ wà nílẹ̀ yìí orú ọ̀rẹ́ báyìí ò ní wọ́n lọ́dọ̀ gbogbo wa mo wá fẹ́ relé ìyá mi tó gbé mi débi ìyá àdúrà Ìjẹ̀ṣà ni wọ́n Ìjẹ̀ṣà tó wúràwú ni wọ́n olóbì kan àjẹfọwọ́ra mọ́ndé alọ́mú òkèké lásọ bàbá wọn ní òde ìgbàjọ ẹlẹ́gẹ̀dẹ̀ tiẹ̀mí lásọ àwọn Ìjẹ̀ṣà èyí tẹ́ bá rí bẹ́ẹ̀ kẹ́ra mi wálé kí n máa rí wọn jólóye ẹnìkan ẹjọ́ lóye dùn rẹ̀ Ìjẹ̀ṣà tani ọwọ́ ajọ́ lóye dùn rẹ̀ bàbá àwọn Ìjẹ̀ṣà tó wúràwú olóbì ẹlẹ́yọ̀ ọmọ agbódòpòrò ògùn ẹ̀jẹ̀ mo bá Ìjẹ̀ṣà sọ̀rọ̀ mo bá Ìjẹ̀ṣà sọ̀rọ̀ Sayọ̀lá o mo bá Ìjẹ̀ṣà sọ̀rọ̀ mo bá Ìjẹ̀ṣà sọ̀rọ̀ mo bá Ìjẹ̀ṣà sọ̀rọ̀ Kàríọ̀lá o mo bá Ìjẹ̀ṣà sọ̀rọ̀. ẹ dákun ẹ bá mi fún wọn látẹ̀wọ́ Àpèkẹ́ Ajóbàtà lẹ̀ ń rí wọn o ẹ fún un látẹ̀wọ́ rẹ̀ kó rinlẹ̀ tá a bá ní kí wọ́n máa pe ẹ̀sà àbí máa sọ nípa àṣà ẹ sì máa gbádùn wọn wọ́n èlò owó sì tó ń padà bọ̀ torí pé bàbá ìyàwó ìyá ìyàwó bàbá ọkọ ìyá ọkọ gbogbo wọn sì wà níta tí wọ́n fẹ́ wọlé gbogbo ẹ̀yin tẹ́ bá aláyọ̀ ò tò níyọ̀ ayọ̀ ní tánú lé yín o amọ́ntà torí ẹ̀ wá bíi pé ìyàwó náà la wá ṣe nítorí náà a fẹ́ dá wọn lágara jù nítorí báyìí a fẹ́ pe àwọn ọlọ́lá ní wọlé àwọn bàbá ọkọ Chief and Chief Mrs. Ìgbàyílọ́lá kí wọ́n ó jó wọlé kí wọ́n máa bọ̀ nínú ọlá ńlá wọn ẹ dákun ẹ bá ní fi ìlú gbé wọn lárugẹ kí wọ́n wọlé. Oyin biribiri oyin kan mi o. Oyin biribiri oyin kan mi o. Ó ti yí tí oyin kan mi o. Alánú olówó ayé kan mi o. Oyin biribiri oyin kan mi o. Oyin o. Oyin biribiri oyin kan mi o. Èjìrì alára oyin biribiri oyin kan mi o. Àánú Olúwa yìí kan mi. Ó ní pé ìbùkún Olúwa ti yìí kan wá o. Àánú Olúwa yìí kan wá o. Oyin biribiri oyin kan wá o bàbá. Àánú Olúwa yìí kan wá o. Oyin o. Oyin biribiri oyin kan wá o. Oyin biribiri oyin kan wá o. Oyin biribiri oyin kan wá o. Àánú Olúwa yìí kan ẹ́ o. Ìgbà yìí lọ́lá ìbùkún Olúwa ti yìí kan ẹ́ o. Oyin biribiri oyin kan wá o. Àánú Olúwa yìí kan wá o. Ìgbà yìí lọ́lá ìbùkún Olúwa ti yìí kan ẹ́ o. Àánú Olúwa yìí kan ẹ́ o. Ìgbà yìí lọ́lá mo bá ròde o. Ọlọ́lá ọlọ́lá mo bá ròde o. Àní wípé oyin biribiri oyin kan wá o. Oyin biribiri oyin kan wá o. Ẹ jọ̀ọ́. Oyin biribiri oyin kan wá o. Yóò àánú Olúwa yìí kan wá o. Ẹ jọ̀ọ́ ó tó ẹ̀yin onílù ẹ ṣe àdúpẹ́ gangan wọ́n ní ṣókíṣókí ni kí a máa ṣe pé ṣókí ni ọbẹ̀ oge báyìí ìdílé tí ó kàn láti jó wọlé ní ìdílé àwọn ìyá ìyàwó àti bàbá ìyàwó ta ni à ń perí àwọn aránibánidébẹ̀ abánidébẹ̀ dúró ti ní ìdílé late Chief Olówó Òkèrè led by Florence ìyá àdúrà gbogbogbò káàkiri àgbáyé tí ẹ ti mọ̀ àwọn ni wọ́n ìjó kan báyìí tí wọ́n máa wọlé ẹ dákun ẹ bá ní fìlù gbé wọn wọlé ìyá àdúrà ẹ dákun ẹ máa wararo ẹ máa bọ̀.
ọlọ́run tó tóbi ọlọ́run bàbá gbà ọ́ ọlọ́run tó tóbi ọlọ́run bàbá gbà ọ́ ọlọ́run tó tóbi ọlọ́run bàbá gbà ọ́ ayé ò gbà mọ́ ó fọ́run ṣe ibùgbé ọ̀run ò gbà mọ́ ó fàyè ṣàpótí tìṣẹ́ ọlọ́run tó tóbi kílẹ̀ wí ọlọ́run bàbá àmọ́pẹ́ wá àmúyìn wá o pọ̀pẹ́ ó tún wá yánnà pọ̀pẹ́. àmọ́pẹ́ wá àmúyìn wá o pọ̀pẹ́ ó ní pé pọ̀pẹ́ ìyá àdúrà ló ní kí n sọ pé ẹranko àtẹwébẹ̀ oyè ọ̀hún iṣẹ́ ọwọ́ rẹ̀ gbogbo lókè nílẹ̀ wọ́n oyè ọ̀hún kí ni yóò wá ṣe mí tí n wò nílé gbajúmọ̀ ìyá àdúrà ní ọlọ́run àgbáyé o you are mighty. alágbára tán kò lè ṣẹ́gun ní ìjọba rẹ̀ dùn mọ́ mi yéye o máa jọba lọ Olúwa ó yá máa jọba lọ Olúwa ó yá máa jọba lọ Olúwa kí ló wí máa jọba lọ Olúwa kí ló sọ máa jọba lọ Olúwa ọba tá kò lè rọ̀ lóyè alágbára tá kò lè ṣẹ́gun ní. ẹjọ́ ó tó. bàbá rẹ̀ dùn mọ́ mi yéye o máa jọba lọ. ó ní wípé ijó ni máa jẹ̀ mú mi. ẹ ṣáà jẹ́ ìjọ. èrò pọ̀ tó fẹ́ jó ẹjọ́. àwọn èèyàn sì wá ń ta tá a fẹ́ pè wọlé. ọkọ ìyàwó àti ìyàwó wà ń ta. ẹ ṣáà jẹ́ ìjọ. ó ní pé ijó ni máa jẹ̀ mú mi o. ẹ ṣáà jẹ́ ìjọ. ó yá ọ̀nìyàn Olúwa ṣe lóore kẹ̀kún náà wọ́. ó ṣe mí o ó ṣe mí o mo dúpẹ́ lọ́wọ́ Jésù olùgbàlà o. hallelujah. ẹjọ́. ènìyàn ló kọ́lé alájà bẹ́ẹ̀ bá tó jáde láyé. mo dúpẹ́ lọ́wọ́ Jésù olúwa. ẹ jẹ́ ká lọ jókòó. ṣeun gan o Olúwa máa ṣeun o. àwòye Olúwa máa ṣeun o. ẹjọ́ ẹ ṣé o ẹ̀yin onílù ẹ ṣé o ẹjọ́ gẹ́gẹ́ bí òfin tí wọ́n fún wa ṣókíṣókí ní ọbẹ̀ oge àwọn èèyàn sì wá ń ta tí wọ́n fẹ́ wọlé a ò tí ì jó a kàn ní kí a fẹ́ lè ṣe ìfáàrà ni ní báyìí the chairman of the day a fẹ́ pè wọ́n wọlé the most senior father in Israel Ajíbọ́lá Ọ̀jọ́mọ bàbá wa Ajíbọ́lá Ọ̀jọ́mọ ẹni nínú Olúwa ẹ dákun kí wọ́n máa wọlé bọ̀ the chairman of the day ẹ dákun ẹ fún wọn látẹ̀wọ́ ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fún wọn. most senior father in Israel ẹ jọ̀ọ́ ẹ máa gbẹ́sẹ̀ bọ̀ nǹkan. ìpìlẹ̀ tí Jésù fi lélẹ̀ léyìí ni bàbá aládùúrà tán ẹ̀dá máa ṣe rò pé ó yẹ kúrò níbẹ̀ ó dúró lé Kristi àpáta ẹ̀yọ́ o kérúbù ẹ̀yọ́ sẹ́ráfù ẹ̀yọ́ àfipínlẹ̀ lélẹ̀ lórí òtítọ́ àfipínlẹ̀ lélẹ̀ lórí òdodo. ó ní ìpìlẹ̀ tí Jésù. the most father senior in Israel àwọn ni wọ́n kì í yẹn o. aládùúrà tán ẹ̀dá máa ṣe rò pé
ó yẹ kúrò níbẹ̀ ó dúró lé Kristi àpáta. bàbá wa nínú Olúwa àwọn náà kì í yẹn o. sírọ́ọ̀bù èèyàn ọtí ìbílẹ̀ lórí òtítọ́ àti ìbílẹ̀ lórí òdodo. ó tó ń bẹ̀ ẹ fún wọn látẹ̀wọ́ ẹ dákun ẹ bá ní fún bàbá wa nínú Olúwa ẹ fún wọn látẹ̀wọ́. O àwọn ni wọ́n ń bá Ọlọ́run sọ̀rọ̀ tí Ọlọ́run sì ń dá wa lóhùn. Àga wọn sì ti bàbá Olódùmarè ó súnmọ́ra díẹ̀ torí pé àwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ o ẹ ṣe ẹ kú dìde o. ní báyìí gẹ́gẹ́ bí a ti mọ̀ àwọn tí a torí ẹ̀ wá síbí báyìí wọ́n ti dúró wọ́n ti fẹ́ wọlé báyìí ọkọ ìyàwó àti ìyàwó wọ́n ti wà ní sẹpẹ́ láti wọlé báyìí. A mọ̀ pé a gbọ́dọ̀ fi ọ̀wọ̀ fún wọn. Mo rí i pé ọ̀pọ̀lọpọ̀ wa à ń ṣe àmì ìrìbọnu lọ́wọ́. Ẹ dákun ẹ má bínú à ń láti dìde sókè fi ọ̀wọ̀ fún wọn ní ìṣẹ́jú kan tí wọ́n fi máa wọlé kí onílù. Gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé sí mi létí báyìí wọ́n ní àápàlùdà fún wọn nítorí pé ìjó ìgbàlódé ni wọ́n fẹ́ jó. Torí náà kí àwọn onílù wa kan pa ìlù dà wọ́n ní ìjó ìgbàlódé ni àwọn fẹ́ jó. Bí ọkọ ìyàwó àti ìyàwó bá ti wọlé ẹ dákun ẹ jẹ́ ká dìde sókè ìjó ìgbàlódé sí. Shout out to my baby where they show me love, where they show me love. Shout out to the bitches where they play me tough, where they play me tough. Say my baby tell me boy you no go for, say you no go for. And your mommy got that out loco, oh no. So I won't leave my baby for nobody. So I just want my baby to come body like that. So I won't leave my baby for nobody. So I just want my baby to come body. Màá fọ́ etí rẹ̀ sọ̀sọ̀nù. Ọ̀nì lùkúlùkù bá a gbò. Ọ̀nì olóde á bò mọ́lẹ̀. Ọ̀nì ṣọ̀pọ̀nà á pa. Ọ̀nì ojú rẹ̀ á fọ́ sọ̀sọ̀nù. Ìyá Rọ́mọkẹ́. Kí ló fa èpè ẹlẹ́lẹ́yà níbi ìgbéyàwó ọmọ rẹ? Mi ọmọ mi lè jójó èṣù. Ìjó Jésù ni àjò. Ìjó Jésù. Ọ̀nì bá mọ̀ tí ń jẹ́jọ́ Jésù. Orin Jésù. Orin Jésù. Gbogbo ọjọ́ kí n bá fẹ́ jó ẹjọ́ oníjó Jésù. Olódùmarè ló ní ọjọ́ òní. Ìyá ọmọ yẹn ni àbíkẹ́ orúkọ rẹ̀. Bí a ṣe mí ṣe nílé rí a. Èèwọ̀ ọbòmírìn ni o. Jésù ni a mí sìn. Mo kúrò ní à. Jésù ni a mí sìn. Orin Jésù ni mo fẹ́ kí wọ́n jó. Mẹ́mọ̀ mọ̀rú òyìnbó kí omi sọ ọ́ o. Mẹ́gbọ̀rú òyìnbó o. Orin Jésù ni a jó o. Èèwọ̀ ọbòmírìn ni. Kí ló dé tó fẹ́ fọtí ṣe rẹ̀ léṣe sí mi lọ́rùn? Tí obìnrin bá kọ ni obìnrin náà lèèyàn fẹ́. Wẹ́ẹ̀dì ti dàrú nìyẹn kò sọ̀rọ̀ nínú ẹ̀. O wá nítorí ẹ̀ fẹ́ fọtí ṣe rẹ̀ léṣe. Bá mi gbẹ. Ṣé o mọ̀ wípé aya burúkú ṣe fẹ́ àlọ́ burúkú ni ò ṣe ní ni? Ìwọ kọ́ ni mo bá sọ̀rọ̀. Ṣé ìwọ kọ́ ni mo bá sọ̀rọ̀? Look, ó fẹ́ kó mọ̀ kí ní kan. Àwa ti ní experience ní ayé. Because ojú tó bá wà bá ní kalẹ̀ kò ní tààrọ̀ sí. Oh, can you just stop? Can you both just to kill him for now? Okay, mommy, say what you wedding down your wedding.
Ṣó dàrú? Ṣé ìjọ ti dáàdì kan tó fẹ́ kọ́ lọ́kùnrin lọ ni? Now where is Rọ́mọkẹ́? Where is my wife? Àwọn parents tèmi ò dá wedding. Àwọn parents bàbá ò dá wedding. Ẹ fi mi sílẹ̀! Ẹ fi mi sílẹ̀! Wọ́n ló máa ṣe ìyàwó mi fún ẹ. Ìyàwó tó máa bẹ́ẹ̀ kalẹ́ lọ lọ́ọ́ máa bá mi jogún fún ẹ jàre. Jọ́jẹ́ kó lọ́ọ́ lọ ẹ̀. Wo ọ̀tọ̀ rẹ̀ mọ̀mọ́ ẹ̀ ń sọ yẹn o. Sori, mọ̀mọ́ is talking from experience. Ojú tó máa ń bá ní kálí òní tààrọ̀ ṣe pé I still repeat it. Ó láti ṣọ́ra gidi gan ni. Come on. No, ọmọ yẹn ni. Ọmọ yẹn ni jọ ṣáájú mi. Ibi ayọ̀ ló ti máa bẹ̀rẹ̀. Èyí tó máa rí lágbára Ọlọ́run ẹjọ́ máa dógó ni. No, it has to be wrong. Wo mi. No. Mo ní láti sáré yanjú nǹkan kan lókè òun ló fà ẹ kú jókòó ìyá wa kú jókòó ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ògo ni fún Ọlọ́run lókè ọ̀run bàbá wa dúpẹ́ ní ọwọ́ yín tí ẹ mú wá rí ọjọ́ òní láyọ̀ àti àlàáfíà pẹ̀lú ìlera ara a dúpẹ́ pé ẹ mú ìjókòó yìí wáyé lónìí Olúwa ẹ gba ìjókòó yìí lọ́wọ́ wa ẹ gba ìjókòó yìí lọ́wọ́ wa ẹ wá bá wa gún wa nígbà tá a bá parí àpéjọpọ̀ yìí ẹ jẹ́ ká gbọ́ra wa yé ayọ̀ àti ìdùnnú àti àlàáfíà ní ká fi parí ẹ̀ orí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ Jésù. Àmín kọ Jésù. ẹ kàn sí ẹkọ jókòó. Ègbé ni fún èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ tí wọ́n jẹ́ kí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ọjọ́ yẹn kó wáyé. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run tí ó jẹ́ kó jù bẹ́ẹ̀ lọ. Ọlọ́run ṣeun. Ìyá wa àdúrà tí ẹ bá rántí wọ́n sọ fún wa wípé kí a gba àdúrà ààwẹ̀ ká fi di ọjọ́ yẹn. Bẹ́ẹ̀ni. Ẹ ṣé. Ìgàdì mo gbà mẹ́tẹ̀ẹ̀ta kódà gan biribiri ni mo fi gbà mí bírèkì mo gbà. Ó tọ́ ni ìyá wa pé wà nù àwẹ̀ biribiri pẹ̀lú àdúrà àmọ́ ẹ bínú ẹ ṣẹ̀ ẹ jẹ́ kí òun kí ó wọ̀ bá ìbínú nínú yín. Ṣé ẹ ti gbàgbé ni. Fẹ́ Olúwa Ọlọ́run rẹ. Ǹjẹ́ ìwọ̀nyí ni òfin. Ẹ̀gbọ́n mi. Kó ṣe wá òun tó padà lẹ́yìn. Mo ń lọ bí mo ṣe. Ọmọkùnrin kí omi wá bẹ. Ẹni ṣe ní tẹ́lú ṣe sùúrù o. Bí mo ṣe ń lọ sí náà pàdé mi lọ́nà náà sọ pé kí wọ́n bá àwọn bẹ̀yìn pé àwọn ṣe yẹn. Ó ṣe mí o. Jókòó rẹ̀. Ó ṣe mí. Ó ṣe mí ni à. Mo ṣe yín. Ó ṣe mí. Mi ẹ ṣe mí. Ẹ̀bẹ̀ wá ẹ̀bẹ̀ omi bẹ́ẹ̀ gangan ló ṣe mí bẹ́ẹ̀. Mi ó ṣe mí. Kí ló dé kó mi lójó kó mi ṣùjọ́ mi kiri ìlú kí mo ṣe fún ọ. Ó ṣe mí ó ṣe mí. Tó bá jẹ́ ìgbì kí mo méjì orúkọ mi ni. Kí mo jẹ́ ìyè Rọ́mọkẹ́ kí mi ti jẹ́ ìyá àdúrà màá ti bẹ́ẹ̀gì kú ọ. Màá bẹ́ẹ̀gì kú ọ. Màá wíyàn pé bó ṣe mí lọ ní ó ní mórí délé. Bẹ́ẹ̀ni ó ṣe mí o. Mi kò mọ̀ kí mi mọ́ láyé rẹ̀ etí mi dùn ọ́ ni à. Òyìnbó ẹ má mọ yeye mi kọ́ abẹ mẹ́ máa gbọ́ ó ṣe mí mẹ́fẹ̀ẹ́ rí ọ ni. Bí a kò bá dáríjì bàbá wa tí ń bẹ lọ́run ò lè dáríjì wa. Tó bá jẹ́ ọ̀rọ̀ àwẹ̀ ni kọ́lọ́run má dáríjì wa. Bí n bá dọ̀dọ̀ bàbá mi Jésù lókè àjọ àlọ́sọ. Má kò mí kí má láyé rẹ o. Má kò mí kọ́. Ṣọ́ra rẹ o. Kábíyèsí Olódùmarè. Èṣù má pòfo o. Ṣé rí ọmọkùnrin ni eléṣù ni amúniṣẹ́ Ọlọ́run ni èrè méde fẹ́ ṣe Ọlọ́run látọ̀dọ̀ rẹ̀ mẹ́fẹ̀ẹ́ kọsẹ̀ látara rẹ̀ bó ṣe wà ní
mi ṣe mí wọ ọmọkùnrin ni ìdí rẹ̀ ni mo sọ fún mi pé kó ṣáà máa yàgò lọ mẹ́fẹ̀ẹ́ kémi rẹ̀ ní nǹkan kan kájú àṣepọ̀ mọ́ mìíràn mọ́ mẹ́fẹ̀ẹ́ ṣe ọlọ́run ni o amúniṣẹ́ ọlọ́run amúnikọ́lu ni lọmọkùnrin náà. Ògo ni fọlọ́run lókè ọ. Ìyá àdúrà ẹ̀bù òkú díẹ̀ ẹ ti gbàgbé ìpè tí a pè yín ni ìpè tó lúkálukú bọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni àmọ́ báwo ni ìpè ẹ. Olódùmarè ló pè mí. mi ò sọ pé bẹ́ẹ̀ kọ́ àmọ́ ẹ gba ẹran ara láàyè láti lò yín ju ẹ̀mí lọ òun ló fa gbogbo àwọn ìwà tí ẹ máa ń hù pàápàá nígbà tí ẹ bá ń tọrọ oore lọ́dọ̀ Olódùmarè tí ẹ bá ń gbàdúrà fún nǹkan tó dáa kálẹ̀ ní àkíyèsí ni ẹ rí pé gbà yẹn ni àwọn nǹkan kan á máa tó lè máa fa ìbínú. bẹ́ẹ̀ni. ẹ máa rí lè gba àdúrà gidi àdúrà ẹ máa mọ ìpè tí ẹ gbà ẹ tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ kínní ẹ bẹ̀bẹ̀ fún ìpamọ́ra ìrẹ̀lẹ̀ kí Olódùmarè lè jogún ẹ̀ fún yín. Àmín Jésù. bẹ́ẹ̀ ló ṣe máa Àmín Jésù. ìyá wa ẹ̀yin ni mo tún máa bá lọ́rọ̀ ẹ jọ̀wọ́ ẹ má bínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́sí kì í ṣe pé bóyá ọmọ yín ṣe é yìí ní pé mọ̀ọ́mọ̀ ṣe torí pé a ti fi àyè lẹ̀ tí èṣù ti ráyè wọlé ni ẹ má bínú ṣe gbọ́ gbogbo nǹkan lágbára Ọlọ́run ó tún padà bọ́ sí dáadáa Ọlọ́run á wà pẹ̀lẹ́ yìí náà ọkọ láya náà dẹ̀kẹ̀rẹ́ Ọlọ́run á mú wọn dúró Ọlọ́run á mú wọn dúró wọ́n á bí akọ wọ́n á bí abo. Àmín. mo ti rí lọ ṣẹlẹ̀. Àmín. ẹ ṣe gbọ́dọ̀ ẹ ṣe gbọ́dọ̀. Ìtìlẹ̀ tó kọ́ ń bínú wípé mo burú ṣùgbọ́n iṣẹ́ wo rán mi yé máa jẹ́ torí bí mo bá wọlé wọn ni mo burú. nínú iṣẹ́ ìrìn rere mo bá rí i. Ayéọlá lórúkọ mi ọmọ balógun gbọgbọ ní mi máa fi 20 million lẹ máa fi dáná láti fi ṣe kókó. òròmọdìyẹ ò máa wò di ìyá ẹ ló máa ṣá. ṣebí wọ́n mọ̀ wípé ẹni tó bá ti mọ̀ àti wáyé onílọ̀gùn ló máa mọ̀ ìpàdé. ogun yẹn gbọ́dọ̀ fẹ́ rí lọ sọ fún bàbá ẹ̀ bá dẹ̀. next time tí bá wù ní ojú mi ní bàbá yẹn mo máa pàdé nínú sí. ìkànnì Débísí kò ń ṣèyàn nítorí ẹ̀mí kan ó mú ìdílé mẹ́sàn-án ó pa wọ́n lẹ́kún. ẹ má sọ ẹ má sọ. eriwo nígbà ìgbọ̀dá o ẹ mọ̀ lọ́ọ̀lọ́dàn ọ̀dàn ní ìgboro. ẹ ṣì báyìí ọ̀la kẹ́ni tiẹ̀ ni ọlọ́run àtẹ̀tì. bíbélì gan sọ ẹ̀yin ọmọ ẹ má jẹ́ jà á. ibo ni bíbélì ti sọ pé ká má jẹ́ jà. iná gorí iná fẹjú kẹ́kẹ́kẹ́. Olúwa o ìwé tó fi pè é níjà rẹ o. You have a sentence to death by hanging. Ìbà ìbà lórígun mẹ́rìndínlógún ìbà àwọn àgbà tí ń jẹun lọ.
lórí ìlókun ẹ má ṣe ní wá 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 wò. sórí ọ̀rẹ́ rẹ tó mú wáyé ègún ní bàjá o. bàbá jẹ́wọ́ ló yẹ kó ṣerú tó ṣe fún mi yìí. Well, ladies and gentlemen. ká ní òdòdó tó wá rí nídìílé wa. ọmọ rẹ ni. Who are you guys crazy? ọkọ àfẹ́sọ́nà rẹ̀ òkìkí ní í jẹ́. òkìkí nìyẹn òun ló ti ní lọ́wọ́ yóò sì fò ní. àṣẹ. I want that girl to be my bride. I can't be a king in this community without that girl. òkìkí àtàdùn ọlá tó mọ́rọ̀ wọn wá ọ̀rọ̀ wọn lágbára. omi tórótóró lomi alẹ̀ dé omi tòkítòkí omi alẹ̀ odò. Your outfit is very beautiful. Mi ò wẹ́ pé máa ń múra bí eléyìí ṣá. Ibo lẹ ti rí lẹ̀kẹ̀ silver chain lélẹ̀ náà wristwatch dẹ̀ lélẹ̀ fún ẹ̀wò náà. Kampala làwọn pípù yìí wọ̀ o. Casual trendy wears làwọn eléyìí wọ̀ náà. It's so nice to meet you. Kí ló ṣàdùn ọ̀la? Kí ló ṣàdùn ọ̀la? Kí ló ṣàdùn ọ̀la? Gbogbo ẹ̀dùn. Ìgbéyàwó